today. I'm sorry. Don't let him attend me simply. Though, of course, I like Bani. Jumoke? Daddy, why are you scaring me? There's something going on, and I need to unravel it. In unraveling it, I need to give it attention, and I need to give it time. Hello, sir. Baby Papi lórí phone ẹ̀. Ṣé ẹ wá rí Baby Papi lórí lady ọ̀hún? Fóònù tèmi lẹ wá pè. Ta ni Baby Papi? Look, man, it's either you or nobody. Listen now. Kìdá ṣe pé mi ò ní ìṣẹ́ náà bí mo ṣe ń rí ẹ bí mo ṣe ń wẹ̀ yìí. Ó ń ṣe mí bí pé kí n dá ìdùnnúlẹ̀ náà ní bọ́ọ̀tù. Come here! Kiss me! Hold me! Do whatever to hold me! Do whatever to me! Ẹ̀yin méjèèjì ni mò ń bá wí. Ìbá dáa tí ẹ bá lè fi ayé mi fún Jésù. What happened? Kí ló ṣẹlẹ̀, baby? Ó ṣe wá gbé mi rí nínú múdì náà. Ẹ wò kó sí nǹkan tó ń bọ̀ lókè tí ló gbà. Àbí orí àwọn ọ̀tá ẹ burú. Lẹ́bàá tó fẹ́ kọ̀ sí nínú yìí, ó máa dákẹ́ kúrò nígbà ìjẹgbà ṣọ́ọ̀ṣì lọ. Ẹni mi lára ń kọ́ mi gan-an. Téèyàn bá ti dúró àbùkù lókù, àbùkù yẹn máa kù.